Ajé wá mi wá o nílé ayé. Ajé wá mi wá o, mo máa ti ṣe tuntun. Ajé wá lé wa aṣẹ́ran ọ̀gẹ̀dẹ̀. Ajé wá mi wá o nílé ayé. Ajé wá o, mo máa ti ṣe tuntun. Ajé wá o. Ajé ó wà wá rí o, ànírà burú o. Àbẹ́ẹ̀rí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé àsìkò ọdún fún àgbáyé la wà yìí. A lot of processes has been done. A lot of offerings and invocations have been made for the world, for the entire world. We give thanks to our ancestors and our Olódùmarè. Ifá yóò gbà fún wa o, Ifá á gbè wá o. They've already having casted reading for the year. We see Ogbe Alara, which implies that all of us will have victory over all our enemies this year. A lot of fortunes, a lot of good things that will come our way. I would like to use one of the fast of the Odu that came out for the World Ifa Festival, which says that Emoni Vorija Ninja ko Oya ní kó rùmùrùmù wọ́dọ̀ tí wá fún àárọ̀ abúfálẹ́ àárọ̀ mire o alẹ́ ní ń tọrọ tálẹ́ mi bá sun wọ́n sọ pé ṣàlọ́ mire alẹ́ ní ń tọrọ balẹ́ mi bá sun wọ́n sọ pé alẹ́ wa yóò sun àárọ̀ wa yóò sun o gbogbo orí táwọn wa yóò tó wa lọ́lọ́dún yìí o àjàkálẹ̀ àrùn yìí kò ní ń gbé adé o ànírà burú o àṣẹ o ànírè mọ kí lè yí ilé gbogbo jọjẹ ti wá o àṣẹ Èdùmàrè o.